ọmọ Kóredé màmá tún dé o ẹ wá wò máa tún lélẹ́yìí o ọ̀tọ̀ pinpin iṣẹ́ ìwádìí ara tó bá dáníwáyé pé kọlẹ̀ sáyé Akóredé Mr. Yédùn àgbá ìjọpọ̀ ṣe ìwádìí èyí tó pè ní àwáwò ló gbédè. Wáwo TV àrà Olódùmarè. ní báyìí ẹbí akọ́mọdédè àti àṣà Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà òkè àìmọye wa ẹ má bínú ní òtí ìdáyé tí wọ́n fi dá ẹgbẹ́ ẹ̀ sílẹ̀ níbo ni wọ́n sì ti dálẹ̀ ẹ̀yin náà wò 1969 sí bí tí àsìkò ẹ̀yin náà yọ níbo ni wọ́n ti dálẹ̀ kan. UMC Òkè-Àdó United Missionary níbi tá a ti pa àwọn olùkọ́ ní ẹ̀kọ́ níjọ́ ní àwọn obìnrin UMC àwọn kan ní ronú ìdí máa dùn mí dùn ní pé ẹ̀yin kí ọkọ̀ torí pé olùkọ́ pọ̀ olùkọ́ tí ń kọ́ ẹ̀kọ́ tí ń pa àwọn ọmọ ní ilé ẹ̀kọ́ á pọ̀ ju àwọn yòókù lọ. Dókítà bí rò pé ẹgbẹ́ akọ́mọdédè àti àṣà Yorùbá àwa nìkan la ní rárá o ẹnikẹ́ni tí bá ti kọ́ ọ̀yàn ní nǹkan tó jẹ́ bí wọ́n bí abúlùkùn olùkọ́ ni àwọn tí wọ́n ní ẹ̀tọ́ láti wà gẹ́gẹ́ bí ìwé òfin wa ti wú. Wáwo TV àrà Olódùmarè tẹ́ ẹ lè wò tán.